Ṣẹ́rí tá bá dá sọ̀rọ̀ yìí wàláhì tàláhì òṣónú èèyàn ló máa gbọ́dọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí ò ní sọ̀rọ̀. Kò sí àsìkò láti kíra wa nítorí pé ilẹ̀ ń yọ̀. Inú mi dùn pé àwọn nǹkan yìí tún wá jáde. Àwa Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá mọ nǹkan tí àwa tá à ń sọ̀rọ̀ nígbà kan tó ṣẹlẹ̀ báyìí. Onírọ́, oníjìbìtì, apanilẹ́kún ẹ̀dá ló máa rí irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ló máa ní òun ò kọ̀ǹfàmù pé ààrẹ ti sọ rí. Ìgbà tó ń dún wọn lókè ọya, fẹ̀fẹ̀fẹ̀. Gbogbo wa ń gbà yẹn tí ààrẹ Almaroof bá sọ̀rọ̀ wá ní gbẹnu sọ̀hún, gbé kinní kan sọ̀hún. Nígbà tó ṣẹlẹ̀ ní Kwara tí Yorùbá Wuṣì yìí jáde, èmi náà bọ́ta, àwọn kan sì tún wá bú mi bẹ́ẹ̀, àwọn irú ànábì. Ọmọ Yorùbá lèmi o, wọ́n lè sọ mí Maroof lóòótọ́ o, àmọ́ mo orúkọ ìbí sọ mi mo mọ̀. If possible ń sin ibi tó ń bá bọ̀ ń sin oníkálukú máa lọ change sorúkọ ìbílẹ̀ ni. Tẹ́ bá wo gbogbo àwọn aláàfin tó ti jẹ lọ́yọ̀ọ́, tẹ́ bá ka dórí 37 sí 38, ẹ lè rí mùsùlùmí ní orúkọ wọn. Orúkọ ìbílẹ̀ ni. Number 1, bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti Gọ́vnà Ṣèyí Mákindé, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn, Ọ̀ọ̀nìrìṣà. Ṣẹ́rí wọ́n ní oyè tó kanra àwo, ó ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ́. Bọ̀tá bá ti sọ all they do, àwọn tó máa rántí wọn ní ká gbẹnu sọ̀n. Ṣé ti rí sìn? Àwọn ọmọ 4-5 years ni wọ́n mú mọ́lẹ̀. Wọ́n mú jíjà méje, wọ́n fẹ́ kan paroko. Tá a bá wá ń sọ̀rọ̀, wọ́n á ní àmọ́ nǹkan táwa ń sọ. Àbí ààrẹ yìí ti lè sọ̀rọ̀ jù. He talk too much, mi lówó ti fẹ́ gbà ń bẹ̀. Ìdí tèmi náà fi ṣe ni pé Ọlọ́run ní jẹ́ ká àkóso à ń wálé ibi tí mo wà yìí sí ọkàn mi balẹ̀. Kò sí ibi tí ò séwu. Bọ́ ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín. Ṣé rí gbogbo ilé ayé yìí téèyàn bá ń ṣe láyé yìí, kéèyàn bẹ̀rù Ọlọ́run. Ìjọba wa ẹ bẹ̀rù Ọlọ́run. Lóòótọ́ àwa náà campaign fún kí bàbá ṣe ọdún 4 sí, bàbá Bọ́lá Ahmed Tinubu. Ọ̀nà tá a fi lè ní lùsì election nílẹ̀ Yorùbá ní kẹ́ ẹ ṣiṣẹ́ lórí eléyìí o. Òkè mi pẹ̀lú ọ̀rọ̀ Ṣèyí Mákindé o, tó bá wù Ṣèyí Mákindé kó ṣe. Ṣé mo pa ọ̀kan tí ń dúró pé tó bá di ọdún kan tó ń bọ̀ ó máa kúrò ń bẹ̀. Àwọn kan tẹ̀ tí ń dúró pé lẹ́yìn tí Ṣèyí Mákindé bá kúrò ó níjà táwọn fẹ́ jà. Bọ́ ẹ jẹ́ sọ fún yín, Ṣèyí Mákindé àsìkò tẹ́ ẹ wà ń bẹ̀ yìí, tẹ́ ẹ bá gbé gbèsè. Àwa táwa wà lókè òkun tó jẹ́ pé iṣẹ́ yìí làwa náà ṣe, àwa náà ń gbébọn confam ní more than 20 years mo ti ń ṣe. But ẹ recognize àwọn ọmọ ìlú yín tó ní talent lókè òkun kò dìgbà gìrìgìrì kéèyàn tó múyàn. We have something they call drone. Èló ni ìjọba fẹ́ fi rà á? Èló lẹ fẹ́ fi rà á? Ẹ máa distribute mọ́tò 200,000, mọ́tò 200,000 pieces. Ẹ distribute ẹ̀ fáwọn èèyàn. Mọ́tò tó jẹ́ pé èyí tó kéré jù ló wọ 80 million. Nílùú Nàìjíríà náà ni o. Owó òṣèlú yẹn ti wá di top 10. Ẹ kàn ń ṣe bó ṣe wù yín, owó wa ni. Bàbá oníbàbá tó jáde nílé tó lọ kọ́ ọmọ nílé ìwé. Bàbá jáde kò mọ̀ pé òun ò ní wọlé mọ́ o. Wọ́n dú bàbá yẹn bí ẹran, wọ́n ṣe bísímìláì. Èmi ti sọ fún yín fẹ́ kàn tẹ́lẹ̀. Ṣé rí àwọn mùsùlùmí wa, wọ́n máa ń ṣe ojúṣàájú, and I will let you guys know. Ẹ rántí ìgbà táwọn boys kan kọrin mùsùlùmí, wọ́n jáde. Àfáà tó bá ti bí da, tíyàn kan bá kọrin mùsùlùmí tó bá jáde sìn, àwa tá a máa jáde fún àfáà yẹn gan ayé aṣù. Ẹ kúkú jókòó, ẹ má wulẹ̀ wá sórí online mọ́. Mùsùlùmí ni wá lóòótọ́, èmi náà lọ àjì. Mo kéwú níwọ̀nba. Èmi gbẹgba lọ́wọ́ màlímù nígbà tó fẹ́ nà ìyá mi pa. Mo gbẹgba lọ́wọ́ ẹ̀, mo fèsì ẹ̀, mo dẹ̀ nà. Àwọn tó bá jọ mọ̀ sùúrù lédè tájọ lọ sí Olúwa ló wíl mọ̀, wọ́n máa mọ̀. Mo dẹ̀ fò bọ́ta last day mi nìyẹn. Torí stepfather mi ó gbé ẹ̀sìn dání. Àwọn òwà gbẹ́sìn dání bí àwọn olórí burúkú yìí. Tẹ wá sọ ẹ̀sìn di 25 cent. A gbé ẹ̀sìn yìí gangan, a gbé ju tàwọn tó ní ẹ̀sìn lọ. Ẹ lè rí Árábù kó wọnú Kùránì rẹpẹtẹ lẹ́yìn kó ṣe wáàsí fún yín. Ẹjọ́ torí Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ń pe Sunday Igboho, ẹ̀mí Sunday ò gbé, gbogbo ẹnu ni mo fi sọ. Sunday Igboho kò ṣe irú iṣẹ́ yẹn náà ní kan ṣe.
ẹ kàn lè máa pariwo ẹ̀ kò ní dá yín lóhùn. Ọmọ Ìgbò kan wá kọ́mẹ̀ntì nonsense sórí péèjì mi ipe ṣáà ṣì máa dìbò fún Tinubu olórí burúkú ẹ̀ ṣóòbí ni ká gbé síbẹ̀ kí ni iṣu ọ̀pẹ tó bá débẹ̀ gan òun náà ní worst. Èwo ló sàn nínú gbogbo yín? Ọmọ ọlọ́mọ tó ti pánsìn kí ni nǹkan tá fẹ́ ṣe? Àwọn ọmọ tó ti kó sí báwo lẹ fẹ́ ṣe? Ìjọba NAFA wà náà aláwọn NAFA officer iṣẹ́ yóò ń ṣiṣẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ à ń gbé water pump kéékèèké jáde àwọn tó ń lo Mark 4 tó ń lo AK-47 lẹ́yìn wá gbébọn ẹ tún wá gba Àmọ̀tẹ́kùn ẹ fún wọn bọn onígbà kan tí Buhari wà ń bẹ̀ oníkọ́kọ́ kó bọn kúrò lẹ̀ Yorùbá ẹ wake up àwa máa sọ àwa máa tẹnu mọ́ ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ sí tàwọn èèyàn tó ti yé yín lóòótọ́ omi ojú bọ́ àwa náà rí bọ́ wọ́n gbé ìbọn gidi wọ́n gbé fún àwọn Fúlàní nínú igbó wọ́n mú owó wa wọ́n pín ẹ̀yin olóṣèlú ẹ̀ ń pín owó àmọ́ ẹ̀ ń jáde káwọn èèyàn campaign bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi Ọlọ́run búra tẹ́ kò ń ṣe pé bóyá mi ń ṣe Ọlọ́run o bọ̀ tẹ́ ẹ̀ bá wá solution sí kinní yìí tẹ́ ẹ̀ bá wá solution sí kí election tó dé nǹkan máa yí padà gan o wà láìtàlà mọ́níkà campaign fún yàrá campaign èmi ò lè campaign for anybody lọ́fẹ̀ẹ́ mọ́ mo ti sọ mo dé máa ń tẹnu mọ́ show mẹ́fà ni mo ṣe fún Ṣèyí Mákindé ní first election #1 wọn fún mi yáà leave ni àwọn òfowó yín jẹun àdẹ̀dúró lórí owó yín nǹkan tèmi ń sọ ni pé ẹ ṣí ẹ̀tọ́ drone ti tó kí ló dé kí la ní NAVA fún kí la ní AMI fún inú gbó Hold Ọ̀yọ́ National Park tó ń gbà wọ gbogbo ìlú wọ́n ti rò pé bọ́n ṣe gbà wọbẹ̀ wọnú agbègbè Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ wọn lè gbàbẹ̀ wọ Ìbàdàn wọn dẹ̀ lè gbàbẹ̀ wọ Kwara wọn lè gbàbẹ̀ wọ Ògùn wọn lè togun wọn ti mọ̀ pé gbogbo ìlú àwọn náà tó ń jalè ibi tí gbogbo wà ní tẹ́ ẹ̀ bá take care forest yẹn tí ìyín jọ tó bá máa worst ẹ̀ kàn máa rí pé black eye la máa wà Ọlọ́run ní jẹ́ ká fẹnu kó jábì ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wọn àwa ń lo ìbò wa ni èmi ò lọlé mọ́ mo ní kí ló dé àwọn tó ń gbé nu ilé ńkọ́ sáwọn tó ń gbé Nàìjíríà aṣọ Ọlọ́run ni mi ì lọlé mọ́ ṣé ìwọ náà ń wá ni àní kéèyàn máa rìn sásìkò tí wọ́n ṣe okay school náà ti wá ń lọ adopt ọmọ àwọn ọmọ kéékèèké tó gbé yẹn sè bóyá máa wọ́ ọmọ yẹn rìn ni o bóyá máa kó wọn sórí ọ̀kadà ni o bóyá ti pa ọmọ yẹn dànù sí nobody know there is something we call tracking ibì kan ṣáà náà ti ń ju fídíò yẹn jáde fóònù ẹnìkan náà fi ń ju jáde bọ̀ kàkà kó yẹ kẹ́ ẹ kó àmì kí ni Ṣèyí Mákindé pẹ̀lú power Ṣèyí Mákindé ò ní agbára nínú ìlú ẹ̀ láti ṣe ẹ̀tọ́ ẹ wá ń kó àwọn ọmọ ẹ kó àwọn sàkàdẹ́lì ẹnìkan máa lọ fèsì wọn nugbó oògùn orun eléyìí ẹ gbàgbé àwa máa sòótọ́ fún yín ìbọn ní oríṣiríṣiríṣi oògùn orun ó ti yé yín kí Sunday Igboho lọ jáde yẹn ṣé oògùn ní Sunday Igboho fẹ́ lọ fi bá wọn jà irú ìbọn wo lẹ kó fún wọn irú ìbọn tẹ bá kó fún wọn ló possible pé Sunday ní ọmọ 500 tó lè gbé bọ́t irú ìbọn wo lẹ kó fún wọn kọ́ lọ fi jà that is my question. ìbọn tó yẹ pé tẹlómi báyìí gan àgbọ̀n dànù lára ni àwọn ọ̀bọ tó yẹ pé ó tó bí ọ̀pá tó jẹ́ pé tó bá jáde ibi tó bá bàbá tó agbáríká ni kó tó pọ̀fọ̀ kó tó pa ayẹta ó ti lọ èmi ò ní òsì bọ́n o èmi ò dẹ̀ ní òsì àwọn bàbá wa mú agbára tó lè lò nínú igbó yẹn tó lè ro wọn ò ṣe àwọn alágbára tó ṣe àfikún bọ́sọ̀ online kó máa fún wa ní àwọn oríṣiríṣi wọn ò níyẹn ààrò orí pé kíní yìí ó yẹ ká ró ilẹ̀ wa Hold Ọ̀yọ́ National Park wọ́n ti kọ́kọ́ wá jagun bẹ̀ àti gbà láti fura mú pariwo wọ́n lọ kọ́ra pariwo ṣe nǹkan kan ẹ wá bìlífù wípé táwa bá wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ò make sense nígbà tá a sọ pé a fẹ́ gba Yorùbá nation bí nígbà tó ń pa wá ní gbogbo a sọ pé Yorùbá nation nígbà tó mọ olóró dé wọlé àsinmi ìwọ tí wọ́n bá bí nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá ṣí àkíní kó kan àwọn èèyàn a jẹ́ pé bóyá kíní yóò kà yín lára nìyẹn ní tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe ní ìlú tó lọ́ba tó níjòyè kábíyèsí Aláàfin ẹ dìde ẹ lọ́wọ́ agbára yín sókè Ọọ̀ni ìrìṣà Aláké Àwùjalẹ̀ Olúbàdàn gbogbo ọba nílẹ̀ Yorùbá pátá tí mi dárúkọ ẹ dìde kẹ́ tètè lọ́wọ́ agbára yín kó má di pé ó dìgbà tó wá bá wọn ká wa mọ́lé ìgbà tó ti lè wọnú skul yẹn inú ìgboro náà wà àwọn pípù yìí ní ọ̀kadà more than 40 wọn ò lo mọ́tò wọn mọ ọ̀nà tó ń gbà. Now we keep quiet. Baba Soro, Ààrẹ shut up. What are you talking? Come home, come and fight. Àwọn olórí burúkú dédé. Tó bá kàn yá yín, lẹ máa mọ̀ pé Ààrẹ ò shut up. Àwọn ò ní nǹkan kan tá a fẹ́ lose.